bàbá mi àgbà ọmọ ìyá lọrin ó ní sì jí síta náà àwọn èèyàn ń kí bàbá lọ́wọ́. Ayatu haro hilan. Sì jí síta náà ayatu haro hilan. Tẹ̀sí gọ́gù kò ní gbé wá torí ẹ̀ náà làbí ní òkè òlé. Sì jí síta náà ayatu haro hilan. Babara yahu mulimuna sahilan. Fabara. Ó ní sátẹ̀kìsídù àríjáná ìṣùrìtáhà ó níbi wá ìdàtín mi àti nkà Milan. Bàbá mi àgbọ̀ ọmọ ìyá lọ́rin ó ní wà fọ́dílù lè amírì alábùnẹ̀ amídì ó ní kà fọ́dílì kùrẹ́ṣin alábàhílà. Kàfọ́dílì kùrẹ́ṣin alábàhílà. Bàbá mi àgbà ọmọ ìyá lọ́rin àfihìnwé ìlú Sidistan. Sidistan. Mo wá fi wé àfa wa tí wọ́n ń kí nínú àmọ̀sáni náà ó ní tó o bá débẹ̀ tí àìkò débẹ̀ o. mo bọ̀ torí tó o bá débẹ̀ bí wá hídà tí ń mẹ́ àti ń ká mílà. mo ń bọ̀ tó o bá débẹ̀ bí wá hídà tí ń pẹ̀lú ọyọ kan. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá mi àgbà ọmọ ìyá lọ́rin pẹ̀lú ọyọ kan sátẹ̀rì jíù bìmí àti ń ká mílà ó ní kú lọ́yọ kan 100 ló kù. Mo fi kíkí náà mo fi kí gbogbo àwọn àfa Ọlọ́run dákun wọn bá yẹ yín jẹ́ o. Láàrin ìṣẹ́jú kan àfa Alijamali láàrin ìṣẹ́jú kan ọba tí ó ṣe léyìí fún yín là ń bá dúpẹ́ látàárọ̀ ẹ̀kọ́ púpọ̀ láti ń kọ́ látàárọ̀ wàláì tàláì Ọlọ́run dákun má bá yẹ yín náà jẹ́ wàlá Muhammad wájú Ọlọ́run àfa Alijamali ọ̀rẹ́ tá a ní orin ranran ni torí pé èèyàn pọ̀ tá a bá ṣe àmọ́ ẹni tẹ́ ẹ fẹ́ bá ṣe nì ẹni tẹ́ ẹ fẹ́ bá rìn nì ó ní kámúsọ́ọ̀lì hín bí fàṣádé àkárí yafusudu olè náà ni ọ́ torí pé àwọn olè ló ń bá ṣe ọ̀rẹ́ olè sire olè náà ni ọ̀rẹ́ olóso ni ọ́. látẹ̀sí àbáná. bá a ti jókòó pẹ́ látàárọ̀ yìí o ò gbọ́dọ̀ jókòó pẹ́ ń tiẹ̀ farabalẹ̀ o ò gbọ́dọ̀ jókòó pẹ́ ń tiẹ̀ tọ́ra rẹ̀ ó máa fún. àmọ́ gbogbo àwọn tó jókòó yìí àwọn ẹni ire ni wọ́n. àfáà Alijamali mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass sí yín ni pé nígbà tí o bá fi di ọ̀la ẹ ti dọkọ ìyàwó already ẹ ti di ọkọ ìyàwó ẹ jẹ́ kí àwọn ìyàwó tá a máa fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wá láàfáà jó kúrò ní bébí nìkan ó burú fún ọ gan wọ́n fẹ́ ṣènáwó nílé àná rẹ wọ́n tún wá ń wá àfáà kí ìyàwó rẹ kò tún rántí rẹ ó burú fún ọ já ìdẹ́bi yìí pé ìyàwó rẹ tún wá ń dọ́dọ̀ wá pé kábùn ní nǹkan tá a fi nǹkan tajà ó burú fún ọ báyìí náà ó burú fún ọ débi wípé ìyàwó rẹ ò lè béèrè lọ́wọ́ rẹ pé ànàkùnlẹ̀ dákun àṣírí nákìlù mo lè máa ṣe tọ́jà mi ó fi máa ya nígbà tí wọ́n ní èkírun ẹ jẹ́ kí àwọn ìyàwó wa ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá pé àáfàá ni wá jẹ́ àáfàá nínú ilé jẹ́ àáfàá lọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹlòmíì lọ́dọ̀ ìyàwó rẹ̀ bébì lásán ni àfáà Alijamali àáfàá ní lọ́dọ̀ ìyàwó yín subhanahu bika. lámù owó mi dà ẹ bá ń gbé gbogbo ẹ bá ń kó gbogbo ẹ lámù mo lè ṣe ń ṣe báyìí. ẹ bàbá mi àgbà Ajisafe Ọlọ́run níjó bàjẹ́ ẹ dé láyọ̀ ẹ padà láyọ̀ láti nàbí lọ́dọ̀ Ọlọ́run. Naam ẹlẹ́kọ̀ọ́.